ọjọ́ Thursday ní ìpàdé eléyìí ṣùgbọ́n number one náà gbogbo nǹkan tí mo rí tí Senator Olamilekan Yayi ń ṣe káàkiri is enough for me láti sọ pé òun ló wùn mí kí àìmọye èèyàn ní Ogun State dìbò fún mi ò fi ìbẹ̀rù sọ o ṣe rí problem tá a ní nílẹ̀ Yorùbá bí Nàìjíríà ẹ má ṣe Yorùbá tá a ní ní generation yìí ni pé ọ̀rọ̀ tó máa sọ àwọn èèyàn agbógun tiẹ̀ gbogbo èèyàn kan ló máa fẹ́ràn ẹ̀. torí a ti ń gbọ́ nísinsà wípé Genesis ti ń pariwo Yayi ni máa dìbò fún Yayi ni máa dìbò fún Yayi ni máa dìbò fún wọ́n dẹ̀ ní tí ò bá nídìí iṣẹ́ kì í dédé ṣẹ́. because mo pe mo ṣe bó jẹ́ gọ́vnà Abíọ́dún ṣàgbọ́n tí mo sọ he's a good governor iṣẹ́ lè má dọ́dọ̀ wọn débi ni but this is what I represent Yorùbá ni mí ọmọ Abẹ́òkúta ni mí Ìgbórè ni mí Ogun State ni mí ṣẹ́rí generation yìí tó bá ṣọ́ra tó bá fẹ́ rí àyànmọ́ ẹ lò má gbà káwọn ayé pa ẹ lẹ́nu mọ́ tí mi bá ti lè force ẹ against wish ẹ o lè force me against wish mi ìwọ ló mẹni tó fẹ́ èmi lè ní mẹni tí mo fẹ́ ẹni tí mo fẹ́ ni mo fẹ́ ẹni tí wọ́n fẹ́ ni wọ́n fẹ́ báwo ló ṣe wá fẹ́ force tiẹ̀ lé mi lórí kádẹ má wàá tọ́ra wa jẹ oníkálukú ló mọ ibi tó kù sí kò sẹ́ni tó pé bí òṣọ lọ́run so tí bá sọ pé I am vouching for Yayi I am not campaigning I am supporting in law we have what we call right for choice if I say Yayi is my choice it's my choice and I'm not joking with this I'm not saying because I needed him to come and do this road. Every year, the woman no nothing less than 5.5 million, 6 million. So no, taba grade there. To jobatiro, omato shanlo. So Yayi ṣe Yayi ò ṣe gbogbo bí tí Yayi tí ẹ ti ṣe káàkiri yẹn náà a jẹ́ ká yìn wọ́n náà o. Kò dẹ̀ sí politician kankan tó máa ní mo bá àwọn ṣe wọléwọ̀de àwọn gbowó kan fún mi. No. No, ẹ jẹ́ kí politician yẹn jáde pa àwọn jáde àti pé délé o mo fún 2 million no way. torí yẹn lọ́kàn àwọn èèyàn máa pé bóyá kọ́ máa rò pé àbí Yayi ti gbówó fún Genesis ní Genesis sọ pé dandan àfi Yayi. ẹ ṣáàrin tí mo fọ bẹ́ẹ̀ni gbogbo community ló sọ bẹ́ẹ̀ ẹ ṣáàrin tí mo fi hàn kí ló kàn tèmi àtijọ́ tó ti ṣe èèyàn ò máa ní kérò má dé káwọn èèyàn má dé church wa ìyẹn ò ní káwọn èèyàn má dé bí o mọ́tò ń dé bí o èrò ń dé bí àwọn èèyàn ń dé bí o èèyàn ńlá ńlá dẹ̀ ló ń wá church wa ẹ ṣáàrin ohun tí mo fi hàn yín gbogbo community ló kọ lẹ́tà sí mi báwọn fẹ́ kí n deliver speech níbẹ̀ nǹkan táwọn fẹ́ nìyẹn so tó bá fẹ́ gbógun tì mí kọ́ kó gbógun ti gbogbo community but personally I cherish Yayi because mo rí àìmọye nǹkan mo gbọ́ àìmọye nǹkan tó ti ṣe níbò míì ok mo ṣe ìsọjí l'Abẹ́òkúta ní last year ìsọjí yẹn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta was well over 15,000 ọjọ́ kọ̀ọ̀kan mo tún ṣe kan lóṣù tó kọjá náà jù bẹ́ẹ̀ lọ shut down ni last year mi ò ní kàn dáwó àdá offering o àdá seed o ìwọ̀nba tọ́nà tún fún mi mo tún ráwọn ọmọ tí mo ṣe fi sí school ń bẹ̀ èmi wà tá tẹ̀ tún ṣẹ̀fẹ̀ lọ bójú tó ń sìn mo tún ṣiṣẹ́ kan lénìí bóyá ẹ bá kẹ́tí gbọ́ owó àwọn school tí ò tiẹ̀ wọ́n owó school 70,000-80,000 mi ò ṣàǹṣọ ọmọ mi ṣe torí ojú ayé but tí n bá lè ṣe crusade tó yẹn tí mi ìdẹ̀ ní kan dá owó ọjọ́ mẹ́ta ọrẹ offering àwọn kan ní tó bá ti dá owó yẹn Ọlọ́run lè má bùkún wọn àdúrà wọn lè má gbà mọ́ nírọ̀ ni wòlíì ni èmi nǹkan tọ́lọ́run bá sọ ni màá tẹ̀lé mi ò sọ pé àwọn tó ní kan dáwó àbí kan mówó tó tóbi jù lápò wọn mi ò sọ pé Ọlọ́run ò pè wọ́n o ṣùgbọ́n àìmọye èèyàn ló sunkún débi ìsọjí àìmọye èèyàn ní òní tó máa jẹ débẹ̀ àìmọye èèyàn ló máa padà fẹsẹ̀ rìn lọ́lé àìmọye èèyàn ló máa padà délé lọ́mọ ẹ máa béèrè pé Ọlọ́run tẹ̀ ń lọ sìn ín gan ìjọ́ wo ló máa gbàdúrà yín tẹ̀ ń tọrọ kiri tẹ̀ ti jẹ so tí n bá ní mú kúrò nínú ìṣòro èèyàn kò yẹ kó ti dá kún ìṣòro èèyàn so whatever Senator Yayi is doing in my own way as a Christian I'm doing my own too
ṣé kò fọ́ ní sí pé gbogbo ọdún Islam gbogbo àsìkò àwẹ̀ mo ń ṣe iftar mo ní fídíò àìmọye iftar mo máa ń gbóúnjẹ lọ mosque káàkiri alágbàdo Magodo everywhere gbogbo àdúgbò yìí every iftar Christmas náà mo ń ṣe Ọlọ́run kì í ṣe Ọlọ́run ẹ̀sìn kankan má claim Ọlọ́run ẹ̀sìn kankan ni sórí àmì tó máa fi mọ̀ pé gbogbo ńlá wa sáyé number 1 àwọn èèyàn máa kórìíra ẹ láì nídìí number 2 àwọn ọ̀rẹ́ máa dà ẹ́ ìdí tọ́rẹ́ ṣe ń dà ẹ́ ni pé Ọlọ́run kọ́ ẹ lẹ́kọ̀ọ́ kó yé gbára léèyàn torí Bíbélì sọ pé ẹni tó fi èèyàn tó kó ọ̀rẹ́ púpọ̀ jọ ó ṣe ìparun sí ara ẹ̀ ẹni tó fi ẹlẹ́ran ara ṣègbẹ́kẹ̀lé ìdí tó ń ṣe máa disappoint ẹ nìyẹn because àwọn kan wà tí wọ́n rò pé àwọn náà máa ràn ẹ́ lọ́wọ́ tó ní mọ̀ bóyá fake life lọ́n live ẹ̀yin journalist máa ń pàdé wọn dáadáa náà má wọrí máa ń fẹ́ lówó má wọrí máa ra kámẹ́rà fún ẹ má wọrí. wọ́n á ti promise mọ́tò gan. ìwọ náà wà lọ gbọ́kànlé ìwọ tó gbọ́kànlé ni fool if you don't expect too much from people you will not be disappointed. You get disappointed because you expect too much from people. Ohun tó lọ bá pèsè fún ẹ tó tó ẹ lọ́wọ́ dúpẹ́ lórí ẹ̀. When you have your bread in your hand, thank God. Don't rely on someone who has promised you a bakery. And if you want to stop asking for daily bread, prepare yourself to have your own bakery. Àmì tó máa fi mọ̀ pé Ọlọ́run máa gbé ẹ ga ó dẹ̀ ní ẹ̀mí ọlá lára nípa àwọn èèyàn kan máa fojú kéré ẹ̀. Tẹ bá watch ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fojú kéré tó reject tó condemn tó fojú tẹ́ńbẹ́lú àwọn náà padà dèèyàn lénìí. So gbogbo ohun tó bá ń là kọjá a fi ń challenge ẹ láti mọ̀ pé lẹ́yìn Ọlọ́run àfọlọ́run. Yayi